ni bàbá dùgbẹ̀ yìí dùgbẹ̀ tí wọ́n sọ lẹ́lẹ̀ àlùjọ ní èmi jọ ẹja jọ máa jò Mr. Òróróróró rárá Mr. Talent ò ní ẹ ṣáà pè mí sórí aago mi wọ́n yá bàbá mọ̀ wọ́wọ́ mi ò ṣe máa kọ́ lówó ẹ̀yìn tiwa Bisi ológe gbogbo wa ẹ̀rẹ̀ lágbo ó ti yé yín lọ́dọ̀ Bisi ológe ọmọ yìí ni tẹ máa ń gbádùn lórí tẹlifíṣàn yìí ẹ máa wo ẹ má gbé kúrò ó fẹ́ gbé kúrò ó gbọ́dọ̀ gbé kúrò bẹ̀ jẹ́ kó wà báyẹn ilẹ̀ báyẹn thank you very much dùgbẹ́ yín náà lélẹ̀ sọ fún dáadáa bẹ̀rẹ̀ gẹ̀ẹ́dì Mr. Talent thank you. bàbá lòun ní ẹnu ọ̀nà ló da kíní kan sí wọn lára. Ojú. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọkùnrin tí wọ́n ní wọ́n finá sí ilé tẹ wá? Mo bímọ fún ọmọ méjì ni mo bí fún Táyé Kẹ́hìndé. Ṣé ilé kan náà ni ẹ̀yin àtàwọn ọmọjọ́ ń gbé? Bẹ́ẹ̀ni. Kí wá ní ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ tá a wí? Lọ́jọ́ tá a wí mo jáde mo lọ wá àgbo fọ́mọ mi òkè ẹ̀ka bọ̀ kò dáhùn ó ń bínú mo ṣàròyìn ó dalẹ́ ó lọ ra petrol ó lóun fẹ́ fi lọ síbi iṣẹ́ ní ìjọ́ kejì torí ọ̀pẹ́tọ̀ ló ń ṣe ó dẹ̀ gbé petrol ó lọ gbé pamọ́ ó lóun fẹ́ fi lọ síbi iṣẹ́ ní ìjọ́ kejì aṣáàsùn nálẹ́ dáàdì yìí kò sùn dáàdì kí ló dé tẹ̀ sùn ó ní kò sí nǹkan kan ní òun òkun ẹ̀rù gan bà mí dáàdì kí ló dé ẹ lọ sùn mo ti fara lélẹ̀ díẹ̀ báyìí ní aago 3 ni ọmọ mi obìnrin àgbàlagbà yẹn ló kégbe mọ́mí iná ń jó wá dìde torí kì í ṣe yàrá kan la sùn sí mo wá lọ bá ọmọ mi iná ti gbà mọ́ ọmọ mi ó wá ní bàbá lòun ní ẹnu ọ̀nà ó da kíní kan sí wọn lára. ọmọ yín àgbà yẹn tó ọmọ ọdún bíi mélòó? 17 years. ọmọ mi lè lọ síta mo lọ mọ ní dádì àgbo tí mo lọ já ní àgbo ni mo wá lọmọ mi Táyé yẹn ara ìsọ́rùn díẹ̀. Kí ni ohun tí ó dé tí àwọn òfin ní kẹ́ máa lọ síta mọ́? Wọ́n ní wọ́n lọ ń gbé ọmọ jó mi dẹ̀ gbé ọmọ mi jó torí Táyé Kẹ́hìndé ni wọ́n. Mi dẹ̀ gbé ọmọ mi jó òjò jó mi lọ́mọ. Bí ọmọ ọdún mélòó ni ẹ̀yin? 35 years. Bí ọmọ ọdún mélòó ni bàbá tá à ń sọ yìí? 65 years àtó 65. Ó ti tó ọdún mélòó tẹ́ fi ń fẹ́ra yín? Ó ti tó 5 years náà. Ǹjẹ́ ó ti ní ìgbà kan rí tí wọ́n ní àwọn ò fẹ́ rí àwọn ọmọ tẹ́ bí tí kìí ṣe àwọn ẹbí fún yẹn lọ́dọ̀ wọn mọ́? Ó sọ bẹ́ẹ̀ mo wá ní káwọn ọmọ mi ká máa lọ sọ́dọ̀ dádì wọn ní wọn lọ mo wá ní dádì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo bí ọmọ tẹ́lẹ̀ ọ̀wọ́n ọmọ yìí wọ́n ṣòwò fìsílẹ̀ ayé ṣòwò ó dẹ̀ sọ pé òun ti gbọ́. Bàbá tí ẹ bí àwọn ọmọ yìí fún ǹjẹ́ àwọn ò tiẹ̀ sọ pé ó dáa ẹ kó àwọn ọmọ wá sọ́dọ̀ wọn kí wọ́n má wà lọ́dọ̀ yín? Bàbá náà ó ní òun máa ṣiṣẹ́ ní sáìdì ọ̀rẹ́ ó ní òun lè gbé àwọn ọmọ tira títorí pé òun lè fi wọ́n nìkan sínú ilé tí wọ́n bá ti dá wíkẹ́ndì ọmọ mi á lọ sọ́dọ̀ dádì wọn látọ̀dọ̀ ni wọ́n ti sọ pé wọ́n lọ sọ́dọ̀ dádì wọn pé dádì wọn á bọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀. A gbọ́ pé nígbà tí ìṣẹ̀lẹ̀ pé kí wọ́n tó kó wọn débí ó ní lára àwọn ọmọ náà tí ó jára ìṣẹ̀lẹ̀. ẹ̀kan jóná. Àwọn mẹ́rin tó kù nǹkan báyìí? Ẹyọ kan kú nígbà tá à ń bọ̀ ó wá kàn 3. Àwọn 3 yẹn ló wà ní ìwòsàn bíbá. Àwọn ìbejì tí ẹ bí fún bàbá ìyàwó ńkọ́? Wọ́n wà ní àbúrò dádì mi ti bá mi kó wọn lọ sí ibi tó ti mi lè tọ́jú àwọn ọmọdé ní crèche. Kò sí tí ó ṣe àwọn. Kò sí nǹkan tó ṣe àwọn ìbejì ó fẹ́ mọ̀ sá lọ ni àwọn ọlọ́pàá gáàdì ẹ̀ ó ti kọ́ àwọn ìbejì ń sá lọ. Ẹ bá mi ṣàlàyé wọ́n fẹ́ kó àwọn ọmọ tí wọ́n sá lọ. Ní àwọn ọlọ́pàá àwọn aráalé ti pe àwọn ọlọ́pàá ká tó débẹ̀ torí wọ́n gbà wá lóńdó gbogbo wọn sọ pé wọ́n lè ṣe wọ́n gbé wa lọ sí tọ́mọ̀ wọn ni wọ́n lè ṣe bí onímọ́tò ṣe dá wa padà sílé báyìí bàbá ti fẹ́ mọ̀ sá lọ àwọn ọlọ́pàá ṣe gáàdì dídí wa nìyẹn wọ́n gbọ́ bàbá mi wọ́n gbé ọmọ mi pé kí n gbé ọmọ mi kí n mú bàbá lọ. Ẹ jẹ́ sà orúkọ yín àti bí ẹ ṣe jẹ́ sí àwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Akínfọlárìn ilé àdí èmi ni dádì wọn.
ó tó ọdún mélòó tí ẹ̀yin àti ìyá wọn ti fi rálẹ̀. tó bá di December 25 ní Christmas ló máa pé 2 years tàbí fi rálẹ̀. nígbà tí ẹ fira yín lẹ̀ kí ni ìdí tí ẹ̀yin ò fi kó àwọn ọmọ yín sọ́dọ̀. ìdí kéye pé báyà mi gan mo léwu fúnra ẹ̀ ló léra ẹ̀ ìdí tó jẹ́ pé wọ́n fi wà lẹ́dẹ̀ẹ́ pé everybody ló máa pé tractor ni mo wà ká fi ń ṣe all out ní inú oko sí ibi tí mọ́tò àti lè kó igi plank tí bá ti lọ ní Monday or Tuesday ó tún dá weekend ká tó dé ìgbà mi gan ìgbà tó wà lẹ́dọ̀ mi gan bí mo ṣe máa ń lọ nìyẹn a lè lọ ọ̀sẹ̀ méjì a lè lọ ọ̀sẹ̀ mẹ́ta tí bá ti fún lówó sí ilẹ̀ tá a máa fi jẹun ní tó dẹ̀ di pé ó ti kúrò lẹ́dọ̀ mi bí mo ṣe ń lọ náà nìyẹn ìgbà ìwọ̀n tó jẹ́ pé ìgbà tó wà lẹ́dọ̀ náà bí mo ṣe ń lọ náà nìyẹn last trip tá a fẹ́ lọ ṣe di Thursday pé tí bá ti ṣe pé mi ò tú sọ pé fẹ́ wà tractor mo fẹ́ kó wọn mọ́ra kan lè wà ní àkàtà mi pé mo ti arrange pé mo ti ṣe machine pé tó jẹ́ pé màá ma fi ṣiṣẹ́ tó jẹ́ pé àbá máa jẹun Friday ni mo dé ní nǹkan bíi 9 lálẹ́ mo ṣe dé ní nǹkan bíi 9 ní alẹ́ mi ò rí wọn mo pe nọ́mbà mọ́mí wọn kò lọ wà ní tó bá di Saturday mo ti mọ̀ pé wọ́n máa wá wọ́n ti mọ̀ pé ìrọ̀lẹ́ Saturday máa dé wọ́n á wá so mo dẹ̀ sùn ìwà tó dẹ̀ di nǹkan bíi 4 ní òru mo gbọ́ sẹ́ẹ̀tì mi another number mi ò mọ̀ tá nìyẹn mi dẹ̀ kí n ọ̀fù sẹ́ẹ̀tì mi ta ló pè mí mi ò mọ̀ ń tàn wọ́n ní ṣé mi ní lágbọ́n mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ilé kan ń jó mo ní ilé ń jó wọ́n ní ilé ọkọ ẹ̀ tó ṣẹ̀ tó fẹ́ mo wá ní kí ló kàn mí pẹ̀lú ilé ọkọ ẹ̀ tó ṣẹ̀ fẹ́ pé ó ń jóná kí ló kàn mí kí ni mo fẹ́ lọ ṣe ní ibẹ̀ tí màá tún lọ bẹ̀ tá a sọ pé báyà mo tún fẹ́ fẹ́ kíní kan tẹ́ ó lè da ilé rú kò sí tó kàn mí o fún àmúkàn kọ́ọ̀tì sẹ́ẹ̀tì later náà ṣe tó wá pè mí ní gàbí after 6 pé wọ́n wá gbé sẹ́ẹ̀tì fún ọmọ tí ó wà ní orí bẹ́ẹ̀dì mẹ́rin tó jẹ́ obìnrin àgbà yẹn Bísọ́lá àwọn agbé sẹ́ẹ̀tì fún ló wá ní dádì kí ló ṣẹlẹ̀ ní iná ni o iná kẹ̀ bí mo ṣe gbé machine yẹn èmi wá rò pé ilé ibi tí ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo gbé machine lọ́bẹ̀ kì í ṣe bẹ̀ wọ́n á ṣe tó wá tún mi pè mo wá ṣe wà lọ sí general hospital wa mo wá bá wọn kò lè ju láti rú bí sí junction kò dédé pé a máa yà sí ibi nìkan nú ọmọ yẹn kú ní ojú ọ̀nà kan ti jóná sínú ilé o kan ti jóná sílé ilé already mi wọlé o kan ti jóná síbẹ̀ ní àwọn àtàjọ wà lẹ̀ ẹ tó di pé a máa débí kan ti kú sí ojú ọ̀nà kò ní ó ti àfẹ́tì ẹ̀ ó ti pọ̀jù kò sí awọ kankan mọ́ ní ara ẹ̀ òun lẹ́yìn bí nìkan ló ní awọ ojú gan ó ti mú ọdẹ tọmọ tó jẹ́ pé òun gan mo sọ pé mo láìkì sí padà dẹ̀ débí pẹ̀lú ambulance à drop òun ò ṣe drop mọ́ ó ti gbẹ. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.